Ilioba Alafin in Oyo East local government. We arrived here today because today they are starting, the community is starting the festival for Orisha Oba. They are today giving, first of all, food to Orisha Oba, and after tomorrow they are going to celebrate, the whole community is going to celebrate. Pronto, nós estamos na comunidade do Orixá Obá. Hoje vai começar o festival em que se vai dar comida ao Orixá Obá, e então amanhã toda a comunidade vai festejar e toda a comunidade vai comer. Eu estou só a andar um pouco, I'm just walking small to show the people about the community, that the children are going for water, mostrar um pouco da comunidade aqui, como é que eles vivem, como é, pronto, como é que a vida deles. Mamãe é caça? É com o seu, pronto, é aqui que eles vivem. Where they live and the way they live. Just a little bit about the community. Just a little bit about the community, só um pouco about a comunidade. Isto é a vida aqui na comunidade de Ilioba Alafin, a prepararem-se para o festival que começa hoje à noite, dando comida a Orixá Obá. É caro. Kiniuru koi? Mama, you are the oldest priest in Ilioba Alafin. She's the oldest one. Pronto, eu perguntei-lhe o nome e também perguntei se ela era a sacerdotisa mais velha de Obá no Ilê Obá Alafin, e ela confirmou que sim. Mamã, about Oba, Orixá Oba, Oba Sabo. Orixá Oba, is he Orixá that come from heaven, that Olodumare created? Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pé ẹ̀yin ni ẹkùnrin àgbà ní di òòṣà ọba yìí, Ọba Aláàfin. Ṣé òòṣà yìí ọ̀rọ̀ wá ni àbí bó ló jẹ́ òòṣà ọba yìí? Olódùmarè ló rán wálé ayé. She sent to the earth by the Olodumare. So it's Orisha. Yes, Oba is Orisha. Yes. So Mama, in your family, if you want to pray for God, how do you pray? Do you use Orisha Oba to reach Olodumare, or how you do it? Tẹ́ bá fẹ́ bá Olódùmarè sọ̀rọ̀ mọ́ nínú ẹbí yín, ṣé òòṣà ọba yìí náà lè máa bá sọ̀rọ̀ tẹ́ràn sí Olódùmarè ni àbọ̀nà wo lè máa gbàgbọ́ lóru? Òòṣà ọba wa náà làárá, àárọ̀ ọba wa, kìíní ń dà wá láàmú, bó ló ti jẹ́, àwa lọ́wọ́ lẹ́kọ̀ọ́. Said we go to Oba to assist them through Olódùmarè that this is our problem and it will solve. Pronto, eu perguntei a ela se Oba era Orixá, se era uma criação de Olodumare. Ela disse que sim. E eu perguntei se os sacerdotes ou a própria família se queriam rezar ou pedir algo ao Olodumare, por que meio é que eles iriam para atingir ou para falar com Olodumare. Então ela disse que vão através do Orixá Oba, que se tem algum problema, fazem as coisas para o Orixá Oba, para este transmitir a Olodumare. Mamã,
He said that Orisha Oba is Asabo, and that Asabo is blood related for your family. ní ẹ sọ wípé òrìṣà ọba yìí náà ni àṣàbọ̀ iná náà làṣàbọ̀ iná làtàbọ̀ ẹ sì ní ẹ̀jẹ̀ yín gangan ni ẹni o nígbà láti jáde she says she's the real blood ọba ló bí ẹ. coming out from ọba. From This Assabó. Yes. Então eu perguntei se Assabó Oba era descendente da família dela, e ela disse que sim, que era descendente do sangue dela. Mamã, your family is coming from where? láti bo ni ẹ ti wá ní àwọn mọ̀lẹ́bí ní àwọn bàbá yín ti wá. látọ̀dọ̀ ọdún náà ni bẹ́ẹ̀ mọ̀ wípé a ti sọ lẹ́ẹ̀kan àgbàlagbà sì ti dé kọjá abẹ́ ọwọ́ bí n kì í rí nǹkan ó ti ń le gbogbo ara ní ìbẹ́ ìmọ̀lẹ́. She says she's getting tired because she's old. I know. So she have said that they are coming from From Oyole. Oyole, from Soro, is where Oba go down. Uh-huh. They came together, flow the river. So the river Oba burns in Started Soro. from Soro, Okay. but their real town or the area is Obulu. Pronto, eu perguntei de onde é que vem a família, e eles disseram que vem de Oyole, de Soro, aonde nasce o rio Oba. So, Mama, when your family came with Alafin and settled in Ile Oba Alafin, did you bring the Orisha together with you? Pé nígbà tẹ́ ń bọ̀ láti Ọ̀yọ́ léwu bí tẹ́ ti wá sí ibi tí Aláàfin wá fi yín sí ní àwọn bàbá yín wọ́n mú òrìṣà ń wá ní àbí níbi ilẹ̀ ló bẹ̀rẹ̀ sí bọ̀. bẹ́ẹ̀ mọ̀ wípé ọba sàn wá láti bẹ̀ ló ti sàn wá àrùn wá ibi láti sàn wá níbo ní ìtìpá àti ti mọ̀ wípé ó ti sàn dé àárín àwọn bàbá wa ní ti rí wípé ọba tọ̀hún náà lọ sàn dé àárín ni wọ́n fi jókòó jà. she said they come from there. Yes. Where Oba is floating coming here, they know that is the real Oba that floating from the sources is the one have mouth here because the spirit of the Oba come out to show herself. Where they should settle. Yes. Ok. Pronto, eu perguntei se quando os antepassados deles saíram do lugar da nascente de Oba e vieram para aqui, para o Ile Oba, se trouxeram juntamente Oba com eles. E ela disse que Oba se mostrou aos antepassados nesta zona, é como seja a boca de Oba, que ela se mostrou a eles aonde eles deviam realmente ficar. Mamã, Oba, Orisha Oba is connected to Olufan. Ó ní a gbọ́ wípé ẹ sọ pé òòṣà ọba yìí ó ní í ṣe pẹ̀lú Olúfọ́n ni wọ́n jọ ń ṣe pọ̀ ní àbí bẹ́ẹ̀ kẹ́ wí. wọ́n jọ ń bẹ̀ tá a ti bá wọn ní láti gbàgbà tá a bá ti bọ̀ sóra ọba tán a sì fojú fọ́nà bẹ́ẹ̀ bá ti wọ́sọ funfun dọ́dọ̀ ọba lọ́gbà bẹ́ẹ̀ ti wọ́sọ mí ìdọ́dọ̀ olúfọ́nà lọ́gbà bó ṣe fún tèmi pé nǹkan kan náà làwọn. So say from the olden days their forefather doing these two òòṣà together because as you wear white as Olúfọ́n or the bead any dresses you wear for Olúfọ́n is the one you wear for Oba because they do ritual for Olufan and Oba together. Pronto, eu perguntei se Oba, o Orixá Oba, estava relacionado com o Olufan. E ela disse que sim, que desde o início que o Orixá Oba está relacionado com o Olufan. Que desde o início dos anos passados eles vestem-se de branco e utilizam os colares também brancos para Oba. So it means that what Olufan eats is the same that Oba eats. Oba eats as well. Actually ask, what does Oba eat?
wọ́n ní kí ni What's the oúnjẹ food tí Ọba ọba need fẹ́ràn likes? jẹ? tó fẹ́ràn Mm. ègbó funfun Said The white corn. ègbó funfun and àti ẹ fi òrí sí so when they do that corn white corn they will put ori that shea butter Okay, in the white corn. yes Mama, what else she likes? Only the white corn, or she eats? What else she likes? ṣé àwọn oúnjẹ wo tó ní ń jẹ àbí gbogbo oúnjẹ tí Òṣòlùfọ́n náà bá ń jẹ a máa jẹ. ọba tó ń jẹ ní wípé tí ọba tẹ́ wípé ní ààyè ọba bọ́ àbí téèyàn ọba bọ́ ẹ mọ̀ pọ́tọ̀ ló ń jẹ Òṣòlùfọ́n kò papọ̀ mọ́ oúnjẹ ọba Òṣòlùfọ́n èjèpo tó Òṣòlùfọ́n ọ̀tọ̀ àmọ́ oúnjẹ tó bá a jẹ téèyàn bá ti fún lóúnjẹ ẹ bá ti gbẹran ẹran mẹ́ ẹran àkẹ́ ẹran lè ẹran àkẹ́ ẹran tó bá bí rí òbí mọ rí làápà fún So she eats the goat. that she has born kèé jò orúkọ o male goat o. She only eats female goat. He has born. She eats white corn, ori. She eats what else? Is it? ìgbó funfun ìgbó What else she eats? They eat beans and that cake beans, ekuru. That's what he used to eat. Beans, that igbo beans, corn and others. ẹ̀wà He used to eat. ẹ̀wà yíyan Andinha. ẹ̀wà yíyan What is èrè Andinha? ẹ̀bọ̀ ẹ̀yàn Beans. Okay. ẹ̀wà gbèlè ọ̀dọ̀ rẹ̀ a máa jẹ. Ok. So, eu perguntei qual era a comida que Orixá Obá gosta e ela disse que ela gosta do milho cozido branco feito com ori, que é uma manteiga, pronto, que eles têm, que utilizam para o batalá, que come cabra, come fêmea, não come macho, a cabra que já pariu, que come também feijão torradinho. What about the pandadiam? Does he eat pandadiam? Yes, that's the real food. Where they Ok, where we panda have de the am. festival. E também come inha. bá a mọ omi tútù wá ní omi tútù lé ní bẹ́ẹ̀ mu Mama, just one more question. wọ́n ní ìbéèrè kan tán ní How do you know a child belongs to Oba? If you want to initiate somebody in Oba from the family, how do they know the child is from Oba? How they do in the olden days? mọ́mọ́ wọ́n ní ìbéèrè tán fẹ́ bí ní ìsinmi pé bó lẹ̀ ṣe mọ̀ pé ọmọ yín gangan lọ́mọ yìí nínú nígbà tí wọ́n bá bímọ fún yín bó lẹ̀ ṣe mọ̀ pé ọmọ ọba lè yí èyí sọmọ àlè ń bọ̀ wá. she said it's coming. ṣe é mọ̀ pé bẹ́ẹ̀ ti wà ní ìsìn tí ọmọ yín bá bímọ tó bá ti bímọ pọ̀ tó bí ilé báyìí tẹ́ ẹ bá ti gbé tí wàá wẹ̀ tán ẹ ti mọ ẹni tọ́jọ́ abẹ́ẹ̀ ní mọ̀ bí wàá ti gbọ́mọ lọ́wọ́ báyìí. When someone born they will know who the born is. Ole gangan, that's But mọ̀mọ́ nǹkan tá ń bi yín ni pé bó lẹ̀ ṣe dá mọ̀ pé eléyìí sọmọ àlè lódò yín tẹ́ fi mọ̀ pé ọmọ ọkọ ni ọmọ yìí. Ọmọ ọba. nígbà tí bàbá wa ń bẹ ní àbá ti bímọ níjọ́ táàbà tí wọ́n bá kó ọmọ níjọ́ mẹ́jọ ó gbé lódò tí a bá gbé lódò wọ́n wá ìmọ̀bí rẹ̀ lọ́wọ́ àtàbọ̀ òbí ọmọ rẹ̀ tí a ń kó ní o nìyẹn àwa àṣọrò fún ní o òrò la wá ṣe fún o wọ́n sọ̀rọ̀ jẹ́ ká sọ̀rọ̀ rẹ̀ yóò pè ká bàbá ti pè ká tán wọ́n sì sọ sódò wọ́n sọ ọmọ wọ́n sọ ọmọ sódò. sódò tódò bá Kí ló wá kún ṣẹlẹ̀? tó kún tó jẹ pé nígbà bá gbé lọ báyìí lọ́wọ́ àmọ́ tó gbé bọ̀ báyìí lọ́wọ́ àmọ́ tó gbé àmọ́ yóò ti kọ́ gbé lọ nísọ tí wọ́n bá fi odò sọ̀ báyìí kò ní sí nǹkan kan lára rẹ̀
wọ́n bá ti sọ wọ́n wàá gbé lọ wọ́n bá wàá gbé lọ yọ wàá tún wọ́n bá pẹ́ yọ wàá máa gbé bọ̀ yọ máa gbé bọ̀ àwọn àṣọ ìdò náà ó lò ó tì wọ́n bá ti dé àwọn bá ké wẹ́ wọ́n bá lọ́wọ́. So what am I saying? What Mama trying to tell you? wọ́n bá ti ké wẹ́ If àti it's bọ̀bọ̀ máa ti àyè. If it's real blood to them, on the naming ceremony day, they will take the baby Of the for mother. of the mother for another woman to carry The baby. the baby come to the river. If they enter into the river, they will pick Obi, two Obi or Obi to read. So we bring this baby. This is today is naming for. We want to know whether it's the real blood for us or not. Because Oba, if it's the real blood, we have to initiate the baby for us and bring the baby come. So they will ask first. Did you ready for us to know the truth? They said they are ready. So if the river ready, we pack the Baby. to the river. Whether floating or up or down, the river will bring the baby. So they will throw the baby in the water. In the water. The water will carry the Carry baby. and finish with the baby and bring the baby come. When it's the real blood, wọ́n bá ti dó tí odò lọ́mọ náà ó ké so we start. yóò ké wẹ́ So wọ́n bá lọ́wọ́. that They will carry the baby. they will know if the real So blood if Oba. doesn't bring the baby, it's not Means- really blood. It's not Oba child. But they Okay. said if the mother knows that it's bastard, the mother will not accept for carry the baby. Baby to the river. Pronto, eu perguntei como é que eles sabem que a criança que nasceu pertence ao Oba. Então ele disse que normalmente quando uma pessoa da família tem um filho e pertence ao Oba, eles no dia em que vão dar o nome à criança, jogam Obi e agarram no bebê e mandam o bebê para o rio. O rio esteja alto ou esteja baixo, mandam o bebê para o rio. O rio leva o bebê. Se o bebê volta, é porque realmente é filho de Oba. Se o bebê não volta, é porque não é filho de Oba. Então, normalmente, as mães que nascem, pronto, que têm os filhos, se sabem que o pai não é descendente de Oba, elas não deixam os filhos serem mandados para a água porque sabem que o filho não vai voltar. Mamã, did they do the same thing to you? Did they throw into the water? Mama, tí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà tí wọ́n sọ yín sún mẹ́ngbà kékeré. gbogbo tẹ́ ẹ mọ́ eléyìí Mama said they tẹ́ ẹ threw mọ́ rú us àwọn to the èyí river dépò and àwa together with àwa the táǹtì ẹ̀ ń bẹ ní kíní gbà náà. Pronto, eu perguntei se fizeram a mesma coisa com ela. E ela disse que sim, Vá, fizeram a vá, mesma vá, coisa. vá, Que a mandaram vá, para só dentro por da mim. água e o rio trouxe-a de volta. E que ele também é descendente direto, que também foi mandado para a água e também regressou. Mamã, said their forefather will not allow any women not to allow them to rest. ela está a dizer que os antepassados, e ainda hoje, que não permitem que quando nasce um bebê dentro da família, que são verdadeiros filhos de Oba, que não ponham os filhos dentro do rio para saber realmente se são filhos de Oba ou não. But mamã, if it's me, o born baby, and I'm not a member of Oba family, you understand? And the oracle says my baby belongs to Oba. What they will do to my baby? Are they going to throw the baby to the river, or they are going to do? Wọ́n ní táwọn fẹ́ mọ̀ nísìnyí ni pé kápẹ́ irú àwọn yìí o làwọn bímọ. Wọ́n wá lọ sí àyẹ̀wò fáwọn wọn wá sọ pé ọmọ yìí ti ń rí wí gbogbo yìí o tàbí fún dìkan àbí kejì àyẹ̀wò sọ pé kí wọ́n gbé ọmọ yìí lọ fún ọba ni. Títàn bá wá gbé ọmọ dọ́dọ̀ yín sẹ́ẹ̀sọ ọmọ sómi bíi tiyín náà ni àbí bò lẹ́sẹ̀ ní sọ ṣe sómi. ẹ wá ṣàlàyé bò lẹ́sẹ̀ ṣe. a ní sọ sómi Ìrìnà kù. wọ́n bá ti dọ́dọ̀ wa tí wọ́n ti jẹ́ wípé ọmọ ọba ni a wà pètò ọbẹ̀ eléko àṣàbọ̀ nírí ọmọ yìí wọ́n ní tiẹ̀ ni ìyá rẹ̀ ní tiẹ̀ ni gbogbo ibi táwọn dé wọ́n ní tiẹ̀ ni tó ńrè o bóò ló ṣe gbà lọ́wọ́ tó gbà lẹ́sẹ̀ wọ́n sì sọ̀bì fún tí wọ́n bá sọ̀bì fún wọ́n wàá fún ní ọ̀tọ̀ ọba. So what Mama is trying to tell wọ́n you fún is lọ́tọ̀ ọba that wọ́n sì bomi if ọba you fún bring the baby like that, wọ́n they bomi will ọba ask fún you, yóò are you máa mú sure? omi He ọba. said yes. So they ask you to bring baby come to Yes. the river. If they reach the shrine, they will bring cola
and read. So we listen that this child is not our real blood, but they said Is for Oba. the oracle, they said it's Oba. If you accept, say yes from the cooler. So for you to take care of this Baby. and long life for success So, of his. they will bath him, but they will not throw him in the Not throw him river. in the river. Pronto, eu perguntei, porque eu não sou descendente de Oba, they will give Give Ota to the baby. yes. So, eu não sou descendente, nem sou casada com nenhum descendente de Obá. Eu fiz só a pergunta, então e eu se tiver um bebê e depois for consultar o oráculo e o oráculo dizer que o meu filho ou a minha filha são filhos de Obá, o que é que eles vão fazer com essa criança? Se vão mandá-los para dentro da água? Ela disse que não vão mandá-lo para dentro da água, porque eu não sou descendente e o pai não é descendente. Então agarram no bebê, vão junto de Obá, com o Obi, perguntam ao Obá se realmente é filho de Obá. Se Obá disser que sim, então vão dar banho à criança e vão dar os otás de Obá à criança, porque é um filho de Obá. So, Mama, last. Tell her is my last question. Very thankful kind of Can you please, Mama, Igual. Mama, can you chant the Oriki of Yoba? pé nítorí fẹ́ bí ìsìn náà pé dákúnfẹ́ fún àpò ohun ọba díẹ̀ fún ọba bẹ́ẹ̀ sí rántí wọn. That is all. Is the Oriki for Oba? Ẹjọ́. Kò lè rí ìkàkọ́ máa fi lẹ̀ kú ọtí rẹ̀ bí. Ìwọ́n sẹ́ẹ̀lì is tired. So shall we rest small? Àbí ṣé ká wá ṣe sùúrù díẹ̀ fún yẹn kí egun tó fi lè wá. Èyí ti kú. wọ́n lè kí ọba bí ẹ bá ṣe fẹ́ kí níwọ̀nba. Eléko Adigunjà. Ọ̀rọ̀ rọ̀ ń fìlà tẹ́ ní pápá wọ̀rọ̀ kọ̀ lókè. Abiyamọ. Àṣàbọ̀. Àṣàbọ̀. Bẹ́ẹ̀ máa pe kíní kan fún lẹ́gì nǹkan. Gbàgbà àgbà kò lẹ́ẹ̀dì. Yẹmi Tẹ́ pápá ní pápá wọ̀rọ̀ kọ̀ lókè. Abiyamọ. ṣàtò eléko Adigunjà. Eléko Adigunjà. Eléko Adigunjà. Àṣàbọ̀. Abiyamọ ni. Abiyamọ làṣàbọ̀ wa. Abiyamọ ni o. Gbogbo ọjọ́ táwa ti ń bẹ láyé tí ì bá ti ọmọ tó bá ya tiẹ̀ kò gbé wa rí. Kò gbé àwa rí àwọn ọmọ ọba. Mama cannot remember more than that. She says she never carried them to the dead since. So it's only stranger that do wrong. She did the day. That's what we Okay. Mama, ẹ ṣé gan. Thank you. La dúpẹ́ gan-an ẹ ṣe Thank you. Ẹ ṣé wá gan. tàárọ̀. Ọba Daisy, Yes, ma'am. for what I see, Oba doesn't have a divination system like Erindilogun or Ifa that you use the Odu. You have Obi. So how does the knowledge of Oba, how do you have the history of Oba? How is it? How do you transfer it? How is it? Do you have, because you don't have the Itan from Odu, you understand me? So how is it transfer to the new generations? We have Agboso Itan. You have Agboso Itan. Ogboso Itan. What Yeah. is What is Ogboso Mama Itan? hear from his father? So he tell me what I'm here from my father. I will tell my son. That is Agboso Itan. So you have Osogbo Itan. Agboso Agboso Itan is the history which our for your forefathers will be given from generation to generation. Pronto, a pergunta que eu fiz foi, eles não têm o sistema de adivinhação, como por exemplo os 16 búzios ou Ifá, onde eles têm os Itãs, as histórias dentro dos Odus. Como é que eles preservam esses Itãs? E ele disse que existe o Agboso Itan, que
significa a história do orixá vai sendo passado de boca em boca, de pais para filhos. So, let me ask you another question. Mama has chant small from the oriki of Orisha Oba. Can you chant, because if you are descendant from Oba, Orisha Oba, from Asabo, from your own family, can you chant the oriki small of your family? Eu pedi-lhe a ele, porque pronto, a mamã, ela simplesmente cantou um pouco do oriki da Sabó, de Orixá-Obá, mas como são descendentes de família, eles têm um oriki de família, então vou pedir a ele para cantar um pouco do oriki de família. Olha. We said, Asabo Ileko Ajigunja, Yagba Yagba Fulegi, Gemin Papa, Asabo Ileko Ajigunja, Ọba Yamu Yamu. Asabo tí ń rèkó, tí ń rébàdàn, tí ò mọ́mọ́ rẹ̀ dání, Yagba Yagba, Lufi, Olufi, ọmọ olúfún àgbè òjògbúrò ọmọ ẹkùn níbà àníwọlá àánú orí yeye Asabo Ileko Ajigunja Yagba Fulegi. After that we say yeye o Asabo o Ileko o Ajigunja o Yagba Fulegi. So, and this is the oriki from your family as well? Oriki from my family together with Oba. Okay, can you chant small beside what you have chant now? You have chant from Asabo. Yeah. It's from your family. From Can you continue small? Again, small. Yes. Likewise now, Asabo Ileko Ajigunja Yagba Fulegi Gemin Papa Elimoniju. Asabo Asegbe lẹ́yìn ẹni tí wọ́n ń dá lérú. Asabo ìyá mi òkè. Asabo olókè mẹ́rìndínlógún, mẹ́tàlá làbátan dágún. Asabo ní mọ́mọ́ rẹ̀ gún mẹ́ta fún ara rẹ̀. Asabo ìyá àsàlẹ̀, ìyá òkè, olúmi, ìyá ńlá, dìde ńlẹ̀, gbéra o. That is it. You don't want to continue more? I don't want to. Let's sort it like that because of sometimes.